tí bá ní kẹ́ submit file fún mi ẹ máa submit ẹ̀ sí the right place tí màá ti rìn tí ò ní stress yìí. ṣé wẹ́n ní tẹ́ bá tẹ̀ tí wọ́n lọ́kàdá ẹ máa rò pé gbogbo èèyàn ló stupid níbi tí yé. So ó tilẹ̀kùn ni. Mo tilẹ̀. Ṣọ́mọ kan gbọ́rọ̀ oṣù tó sọ inú bí mi tí bá kọ́ sí alábi jáde náà á di wàhálà o. Mo ti ready fún nísìn. Tí bá ti ready má jẹ́ kó mọ̀. O ní láti máa wá sọ́fíìsì mi kó máa embarrass mi bíi pé o wá mi wà tẹ́ ẹ̀ ń tiẹ̀. No, o ti ń sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀. I don't want to be rude to you. Pé tí ọba ń lé tí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Kí ni o fi ọjọ́ àárọ̀ ẹ̀ ṣe gan náà? Ibi tó bá wọn ẹlẹ́nu jẹ́ kó rànú wọn níṣẹ́ lọ. Tí nǹkan kan bá lè ṣe bàbá tó gbé sílé, tí nǹkan kan bá ṣe nù bẹ̀yẹn, tí ẹ bá ẹ̀. Ibo ni mo fọwọ́ ara mi gbé kádàrá ara mi sí. Ìròyìn tó wojú mi tó dìde sọ fún mi tó jẹ́ kí n mọ̀ wípé ó ò ní ṣoríire. Ìwà bọ́lọ́run ṣe dá ẹ̀, kó dẹ̀ tọ́ sí ní gbogbo ìgbà. Thanks for coming to my life. Madam, ṣé kò sí ma? Ẹ bá fún dáhùn lórúkọ àpẹjẹ ẹ̀rà ṣùlọ́wọ́ aláboyún ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan. Ìṣòro yóò lè tán lẹ̀ o. Táwa ni mo fẹ́ fi blame sí lórí báyìí. Ṣé dáàdì ni àbí mọ́mì? I need to look for my daddy. Tó bá fọwọ́ kàn mí tára mi bá le, tára mi bá ṣèṣì gbérí, fíìmù tí mo ti wò ni o. Kò sóyè àwúre náà tí wọ́n lè ṣe fún ọ. Bó ti wù kó pọ̀ tó tọ́ lè ṣe fún ọ, tó lè lówó o.